إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. نعوذ بالله من ذلك. أدعوك الله سبحانه وتعالى أتويك أتيك فون نبي محمد صلى الله عليه وسلم. كاتب الله أنت أتو كون النبي نكان وأنبأ عليه àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam títí ọjọ́ ìgbéǹde al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú lórí àlàyé tírà at-Tawhid al-Muyassar tí à ń túmọ̀ fúnra wa. Ibi tí àfáà ti bá àlàyé náà dé 86 bẹ̀ láti gbé lónìí. Ibi tí àfáà ti ń sọ̀rọ̀ nípa al-kahanatu wal-'arafah, àwọn olùyẹ nǹkan oní àbí àwọn alágbègbà bá ṣe mọ̀ wọ́n sí nílẹ̀ Yorùbá. Àwọn tó máa ń yẹ nǹkan wò, tó máa ń sọ nǹkan tó pamọ́ fáwọn èèyàn. Àfáà ní ta'rifu al-kahin, ẹni tí a ń pè ní alágbègbà olùyẹ nǹkan wò tó jẹ́ ti kahin. òun náà ni huwa alladhi yukhbiru amma fil mustaqbali an tariqi al-jinni wash-shayatin. Àfáà ní ẹni tí a mọ̀ sí kahin, olùyẹ nǹkan wò àbí àwọn olùyẹ nǹkan wò bá ṣe máa ń pè wọ́n. Òun náà ni ẹni tó jẹ́ pé tó máa ń sọ fáwọn èèyàn nǹkan tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú, nǹkan tá padà ṣẹlẹ̀ an tariqil jinni wash-shayatin, tó yẹ sí pé àwọn àlùjànnú àtàwọn èṣù ló máa ń bẹ̀ níṣẹ́ tó fi máa ń mọ nǹkan tí ó máa ń fẹ́ fi àtàwọn mọ nǹkan tí yóò ṣẹlẹ̀, tó túmọ̀ sí káwọn àlùjànnú ló ń lò àbáwọn èṣù. Àfáà ní ta'rifu al-'arraf, bó tẹ̀ jẹ́ sí pé méjèèjì náà ìyẹ nǹkan wò náà ni, ó kàn yẹ sí pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ kan ni. Àfáà ní huwa alladhi yadda'i ma'rifata al-umuri al-hadira, òun náà lẹni tó yẹ sí kí máa ń pè pàkúnra pé òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ka ma'rifati makani al-masruq, gẹ́gẹ́ bí kan jí nǹkan sìn kó wá ní kí òun lè sọ ibi tí nǹkan tán jí, òun lè sọ ibi tó wà báyìí. Wa dalla, àbí nǹkan tó yẹ kó sọnù ní bi turuqin khafiyya, tó yẹ sí kó máa ń gba ọ̀nà tó pamọ́, ọ̀nà tó yẹ sí pé ìdọwọ́rú, ìmú nǹkan mọ́ nǹkan, láwọn nǹkan tó yẹ sí pé ó jẹ́ èèwọ̀ náà ló máa papọ̀ tá fi sọ pé òun fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Idda'a'u 'ilmi al-ghaib, ẹ wá rí kí èèyàn mọ̀ pé àpẹ̀mọ́ra pé èèyàn mọ nǹkan tó yẹ sí pé ó pamọ́, kufrun, ìṣe kèfèrí sí ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, li'annahu takdhibun lil-Qur'an, torí pé ẹni tó bá ti ń pè àpẹ̀mọ́ra pé òun mọ nǹkan tó pamọ́, nǹkan kọ̀kọ̀, ó ti ń pe al-Qur'an nírọ́. Kí Ọlọ́run bá sọ? Ọlọ́run bá sọ nínú Suratun Naml, Ọlọ́run ní pé qul la ya'lamu man fi s-samawati wal-ard, qul la ya'lamu man fi s-samawati wal-ardi al-ghayba illa Allah. Ìwọ Ànábì sọ fún wọn pé kò sí ẹni tó mọ ìmọ̀ nǹkan tó pamọ́ ní sánmọ̀ ni àbí nílẹ̀ ni illa Allah, àfi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo. Ọlọ́run Ọba Allah, òun ni ó nímọ̀ nǹkan tó pamọ́ sí sánmọ̀ ni àbí nǹkan tó pamọ́ sí ilẹ̀ ni. Ó ń túmọ̀ sí pé nínú nǹkan tá a máa ń fi tì sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni ìmọ̀ kọ̀kọ̀. Ẹni tó bá ti wá ń sọ pé òun mọ̀, ó ti ń pe al-Qur'ani nírọ́.
àfáà ní aqsam man yukhbiru anil mughayyabat. Àfáà ní ìpín tí a lè pín àwọn tí wọ́n máa ń sọ pé àwọn lè fún yàn ní ìrò nípa nǹkan tó pamọ́, ìpín tá a lè pín wọn sí. Alákọ̀ọ́kọ́ òun náà ni man akhbara anil ghaybi bi turuqil jinni fahadha yusamma kahinan. Àfáà ní pé ẹni tó bá ń sọ pé òun mọ ìmọ̀ kọ̀kọ̀ tó ń fún àwọn èèyàn ní ìrò nípa nǹkan tó bá pamọ́ látàrí pé bi tariqil jinni tó pé àwọn àlùjànnú ló ń lò, fahadha yusamma kahinan. Àfáà ní irú ẹni báyìí la máa ń pè ní kahin. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni man akhbara anil ghaybi bil khututi fil ard fahadha yusamma ghammalan. Àfáà ní pé ẹni tó yẹ sí pé òun tiẹ̀ òun ò kí ń ọ̀nà àlùjànnú kọ́ lòun máa ń lò direct, ṣùgbọ́n òun náà máa ń ṣe kí nìyẹn o, òun náà máa ń kọ nǹkan sílẹ̀ lẹ́bi ẹni tó ń tẹ yẹ̀pẹ̀ bí èyí tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá tó máa gbé ẹni tó máa tẹ yẹ̀pẹ̀. Àfáà ní fahadha yusamma ghammalan. Irú àwọn ilẹ̀ wọn ń pè ní olùtẹ yẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà oníyẹ̀pẹ̀. Subhanallah, ìwà burú. Àwọn àfáà la mọ̀ lólùtẹ yẹ̀pẹ̀ nílẹ̀ Yorùbá títí wa tó sì jẹ́ sí pé nǹkan yìí nǹkan ìwọ ní ìṣe kèfèrí sọ́lọ́run subhanahu wa ta'ala ni. Torí wọ́n ń pe kí nìyẹn, wọ́n ń pe àpòmọ́ra pa àwọn ọmọ ìmọ̀ kọ̀kọ̀ ni. Wa hadha kufrun wa takdhibun lil Qur'an. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni man akhbara anil ghaybi an tariqin nujum. Òun náà lẹni tó yẹ kó máa ń ṣe kí nìyẹn, tó máa ń sọ nǹkan tó pamọ́ an tariqin nujum látàrí kó máa ń wo ìràwọ̀. Àfáà wa ní fahadha yusamma munajjaman. Irú ẹni báyìí òun náà ni fahadha yusamma munajjiman. Àfáà ní irú ẹni báyìí òun náà lẹni tó yẹ sí kí wọ́n ń pè ní awòràwọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn tó máa ń pè lórí awòràwọ̀, irú àwọn ẹni báyìí àwọn tó máa ń wo ìràwọ̀ tó fi máa ń sọ nǹkan tí yóò ṣẹlẹ̀, eléyìí náà kò lẹ́tọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ìpín ìparí òun náà ni man akhbara anil masruq wad-dallati bi turuqin khafiyya fahadha yusamma arrafan. Ẹni pé ẹni tó yẹ sí kí wọ́n sọ pé àwọn fáwọn èèyàn ní ìrò táwọn sọ pa pé òun lè sọ ibi tí nǹkan tán sọnù ibi tó wà, àbí nǹkan táwọn èèyàn rí, nǹkan tán jí, òun lè sọ èyí tó wà, tó yẹ sí kó máa ń gba àwọn ọ̀nà tó pamọ́, tó yẹ sí kó máa ń mú nǹkan lú nǹkan papọ̀ tó fi máa ń ṣe àwọn nǹkan báyìí. Àfáà ní irú ẹni báyìí làwọn ń pè ní arrafan. Àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin táwa ká kalẹ̀ yìí, gbogbo ẹ̀ pátápátá mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni èèwọ̀ tó yẹ sí pé kò lẹ́tọ̀ọ́ kí èèyàn máa ṣe, bẹ́ẹ̀ sì kò sì lẹ́tọ̀ọ́ kí èèyàn máa lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe. Wọ́n kàn mú pín yẹn wá kán lè bá fi mọ ibi tó ní kálukú belong sí ni. Gbogbo ẹ̀ ìtalu àṣẹ Ọlọ́run ọba, ìpè nǹkan tọ́lọ́run ọba ń pè mọ́ra rẹ̀ kí èèyàn tún máa pè mọ́ ara ẹni ni tí ó sì lẹ́tọ̀ọ́. Àfáà ní hukmu dhihabi lil kahanati wal arrafina was sahara. Àfáà ní ìdájọ́ kí èèyàn máa lọ sọ́dọ̀ àwọn alágbègbà ni, àwọn olùwòran ni, àbáwọn tó jẹ́ àwọn olùpidán. Àfáà ní ìdájọ́ kí èèyàn máa lọ sọ́dọ̀ wọn ala qismain. Àfáà ní ipò méjì ni. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ man atahum wa sa'alahum duna tasdiq. Ẹni tó yẹ sí kó lọ sọ́dọ̀ wọn tó wá lọ bèèrè nǹkan tó pamọ́ lọ́wọ́ wọn duna tasdiq, ṣùgbọ́n nǹkan tó kò sì gbà wọ́n pé òdodo nìkan tí wọ́n ń sọ fún un. Àfáà ní ìdájọ́ eléyìí muharram, èèwọ̀ ni o, wa kabiratun min kaba'iri dhunub. Ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni. Walam tuqbal lahu salatu arba'ina yawma. Irú ẹni báyìí tó bá sì kírun fún 40 days ni wọn ò ní fi gba ìrun rẹ̀, tí ó sì gbọdọ̀ mọ́ kí ìrun ọ̀hún. Ẹ̀rí eléyìí tí a sọ òun náà lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó wà nínú ọ̀dọ̀ àfáà Muslim rahimahullahu ta'ala, tó sọ pé man ata arrafan, gbogbo ẹnikẹ́ni tó bá lọ sọ́dọ̀ àwọn yẹ̀mí wò, fasa'alahu an shay'in lam tuqbal lahu salatu arba'ina yawma, tó wá lọ bèèrè nǹkan lọ́dọ̀ àwọn yẹ̀mí wò, irú ẹni báyìí wọn ní gba ìrun rẹ̀ fún odidi 40 days. Ànábì sallallahu alayhi wa sallam òun ló sọ ọ̀rọ̀ yìí. Tó ń túmọ̀ sí pé irú ẹni báyìí tó bá kírun wọn ò ní ṣe kí nìyẹn, wọn ò ní fún un ní ládàá rẹ̀, kò sì gbọdọ̀ mọ́ kírun ọ̀hún. Ìpín ẹlẹ́ẹ̀kejì nínú ìdájọ́ àwọn tó máa ń lọ sọ́dọ̀ àwọn yẹ̀mí wò ni àbáwọn òpìdán ni, òun náà ni man atahum wa sa'alahum wa saddaqahum. Òun náà lẹni tó yẹ sí pé ó lọ sọ́dọ̀ wọn, ó lọ bèèrè nǹkan lọ́wọ́ wọn, ó tún wá gbà wọ́n tó pé nǹkan tán wá sọ ń bẹ̀ authentic ni, gẹ́gẹ́ bó ṣe pọ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire lónìí.
tẹ́sí pé àwọn èèyàn máa lọ sọ́dọ̀ àwọn yẹ̀mí wò. Bọ́kùnrin ṣe ń lọ lobìnrin ń lọ. Ẹ wò ó, tó jẹ́ pé kò tí a fẹ́ sí àwọn tó tún wá ń pe àwọn láàfáà, àwọn náà tún wá ń pe àwọn èèyàn pé ẹ máa bọ̀ ká sọ nǹkan tó a lè sọ nǹkan tó wá tó jẹ́ nǹkan kọ̀kọ̀ fún yín. Àfáà ní ìdájọ́ eléyìí kufrun, ìṣe kèfèrí sọ́lọ́run ọba ni o. Kufrun bima anzalallahu ala Muhammad, ìṣe kèfèrí sí nǹkan tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni. Kí Ọlọ́run bá sì sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam, òun náà ni kíni o, òun náà ni al-Qur'an. Ẹ̀rí eléyìí òun náà lọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam, tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ tó ní pé man ata arrafan, ẹnikẹ́ni tó wá lọ sọ́dọ̀ àwọn olùyẹ̀mí wò ni aw kahinan àbáwọn alágbègbà, fasaddaqahu bima yaqul, ó wá gba nǹkan tẹ́ni yẹn sọ, ó gbà á gbọ́, tó jẹ́ pé ó rí i pé nǹkan tẹ́ni yìí sọ bó ṣe rí náà nìyẹn. Faqad kafara bima unzila ala Muhammad, irú ẹni báyìí ti ṣe kèfèrí sí nǹkan tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí ó ń jẹ́ àkíyèsí, ó sì ń jẹ́ ìpele ẹni sójú ọ̀nà Ọlọ́run ọba subhanahu wa ta'ala, pàápàá jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire wa. Ẹ jẹ́ a gbìyànjú ká jìnnà sí máa lọ sọ́dọ̀ àwọn yẹ̀mí wò. Ó jáfáà ni, kò í ṣàfáà ni, ó jẹ́ aláwo ni, ó jẹ́ wòlíì ni, ó jẹ́ pásítọ̀ ni, ẹ má jẹ́ a máa lọ sọ́dọ̀ wọn láti máa lọ yẹ nǹkan wò. Ẹni tó bá lọ tó bá ti lọ gbà wọ́n gbọ́, ó ti di kèfèrí. Ẹni tó bá sì lọ náà tí ó gbà wọ́n gbọ́, òun gan náà tún rèé, ó ti dẹlẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run subhanahu wa ta'ala. Ó tún wá kírun fún 40 days, Ọlọ́run subhanahu wa ta'ala ò ní gba ìrun yìí ní ọwọ́ rẹ̀. Kò yẹ kó tó wá di gbà lásán o, kò kún gbọdọ̀ mọ́ kírun ọ̀hún. Eléyìí ló fi ń túmọ̀ sí pé nǹkan yìí, nǹkan tó yẹ sí pé ó léwu púpọ̀ ni, tó yẹ kí mùsùlùmí kó gbìyànjú láti jìnnà sí. K'Ọlọ́run subhanahu wa ta'ala kí ó ṣe é ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa láti jìnnà sí nǹkan tí Ọlọ́run subhanahu wa ta'ala ò bá ti yọ́nú sí. Eléyìí ni àlàyé ráńpẹ́ ní abala yìí. Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe àgbọ́yé ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.